èyí lọ̀rọ̀ tí ọmọ ọ̀dọ̀ àgbà sọ. Yorùbá tún fẹ́ fọwọ́ ara wọn ṣera wọn nígbà tí kì í ṣe pé wọ́n ṣépè fún wa. Inú mi kò dùn rárá láti kọ̀wé yìí lọ́sẹ̀ yìí. Ọkàn mi wúwo púpọ̀. Ṣùgbọ́n màá tún sọ̀rọ̀ náà lẹ́ẹ̀kan yìí. Bóyá Ọlọ́run á jẹ́ ṣí àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá ní làákàyè. Bóyá ọgbọ́n orí wọn á jí dìde láti rí i pé gudugbẹ fẹ́ já. Lóòótọ́, gudugbẹ náà tó bá já yóò jálé wọn lórí tìbìtìran ni o. Ṣùgbọ́n ọmọ Yorùbá gbogbo ló máa jẹ púpọ̀ nínú ìyà ibẹ̀. Tí Bọ́lá Tinubu, Yẹmí Ọ̀ṣínbàjò, Káyọ̀dé Fáyẹmí, Túndé Bákàrè, Kúnlé Amósùn bá fi ṣe é tí tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ APC láti du ipò ààrẹ Nàìjíríà kò bá fi bọ́ sí Yorùbá lọ́wọ́ tó jẹ́ ọmọ Haúsá Fúlàní kan ló gbà á. Kí gbogbo Yorùbá ti mọ̀ pé 30 ọdún sí 50 ọdún ọmọ Yorùbá kan kò tún ní di ipò ààrẹ orílẹ̀-èdè yìí mú. Èpè kọ́ o, bó ṣe máa rí nìyẹn. Àwọn Buhari máa rí i pé àwọn ṣe kinní náà pa pátá. Ojú gbogbo àwọn tí mo dárúkọ yìí á sì já a. Ṣùgbọ́n wọ́n á ti fi tiwọn bà ti Yorùbá jẹ́. Bó ṣe ṣòro fún Yorùbá láti di olórí sọ́jà ní Nàìjíríà látẹ̀yìn Àlàní Akínrìnádé ní 1979. Bó ṣe ṣòro fún Yorùbá láti di adájọ́ àgbà ilẹ̀ yìí láti 1983. Bẹ́ẹ̀ ló máa ṣòro fún olóṣèlú Yorùbá kan láti di ààrẹ fún ìgbà pípẹ́. Ìyẹn tí kì í bá ṣe títí ayé ni kinní náà kò ní bọ́ sí wa lọ́wọ́ mọ́. Ó pẹ́ díẹ̀ báyìí láti ìgbà tí Buhari ti wọlé làwọn oríṣiríṣi ẹgbẹ́ Haúsá Fúlàní ti ń sọ pé àwọn kò ní gbà kí ẹ̀yà míì tún bá àwọn du ipò ààrẹ ilẹ̀ wa mọ́. Mo rántí dáadáa nígbà tí ọmọ Fúlàní kan ní àwọn Fúlàní làwọn pọ̀ ju ẹ̀yà tó kù lọ ní Nàìjíríà. Ẹ̀yà tó bá sì pọ̀ jù ló yẹ kó máa ṣèjọba lọ. Nítorí bẹ́ẹ̀ kí Buhari má gbé ìjọba fẹ́nikẹ́ni tó bá ti yàtọ̀ sí Haúsá Fúlàní. Láìpẹ́ yìí làwọn ẹgbẹ́ àgbà ilẹ̀ Haúsá bẹ̀rẹ̀ sí pariwo pé kí wọ́n fagilé ètò ìwọ jẹ kí èmi jẹ fún ipò ààrẹ tí a ti ń bá bọ̀ láti 1999. Kó kúkú jẹ́ ẹ̀yà tó bá pọ̀ jù tàbí tó ní làákàyè jù ló máa jẹ ààrẹ. Gbogbo ohun tí wọ́n ń sọ yìí, àwọn kan ni wọ́n fọ̀rọ̀ yìí sí wọn lẹ́nu. Ète burúkú sì ni. Ète láti rí i pé kò sí ẹ̀yà míì tó tún máa dé ipò ààrẹ Nàìjíríà ju Haúsá Fúlàní lọ ni. Ẹni bá mọ Buhari dáadáa tó sì mọ ibi tó ti ń bọ̀ àti èrò ọkàn ẹ̀ fún Nàìjíríà yìí, òun náà á ti rí i pé gbogbo ohun táwọn èèyàn yìí ń wí yìí ohun tó bá a lára mu ni. Ohun tó fẹ́ kó ṣẹlẹ̀ nísàlẹ̀ ọkàn ẹ̀ ni. Ẹ̀yà kan ṣoṣo tí wọ́n bẹ̀rù, ẹ̀yà tí wọ́n rò pé ó lè dí àwọn lọ́wọ́ tí àwọn kò fi ní rí èyí ṣe, ẹ̀yà Yorùbá ni. Wọ́n mọ̀ pé Yorùbá gbọ́n. Wọ́n lè pariwo tí gbogbo ayé á fi rí àṣírí àwọn. Kinní ọ̀hún ò sì ní ṣe é ṣe mọ́. Ṣùgbọ́n bákan náà ló yé wọn pé tó bá di tàwọn olóṣèlú Yorùbá, lóòótọ́ ni wọ́n gbọ́n. Àfẹ̀mí kò ní jẹ́ kí wọ́n fi ọgbọ́n náà ṣe àṣeyọrí kan. Wọ́n mọ̀ pé wọ́n ní làákàyè. Ṣùgbọ́n wọ́n mọ̀ pé ìmọ̀tara ẹni nìkan ò ní jẹ́ kí làákàyè yìí wúlò fún wọn. Wọ́n mọ̀ pé wọ́n mọ̀wé o. Wọ́n mọ̀wé dáadáa. Ṣùgbọ́n ìwà kàkàkékù má jẹ sèse kó fi í ṣe àwàdànù kò ní jẹ́ kí ọgbọ́n ìwé náà ṣiṣẹ́ láéláé. Wọ́n mọ̀ pé Yorùbá lè jagun kí wọ́n ṣẹ́gun. Ṣùgbọ́n àwọn mọ̀ pé àìníṣọ̀kan wọn ò ní jẹ́ kí wọ́n borí ogunkógun. Bó ti wù kógun náà kéré tó, ogun náà á borí wọn nítorí ohun wọn ò ní ṣọ̀kan láé. Tàbí làákàyè wo ló wà lágbárí irú àwọn èèyàn yìí? Buhari mú eku ẹyọ kan dání. Ó ní kí Bọ́lá wá gbà á. Ó tún ní kí Yẹmí náà wá gbà á. Ó tún pe Túndé pé òun lòún fẹ́ fún. Kò pẹ́ ló pe Káyọ̀dé pé òun ń tan àwọn tó kù ní eku ẹ̀ ni. Bẹ́ẹ̀ ló rántí Kúnlé pé ọ̀rẹ́ òun ni. Òun lòun máa fún. Ṣé kìí ṣe ìwà òmùgọ̀ ni fún olóṣèlú kan láti tẹ̀lé irú àgbàlagbà bẹ́ẹ̀? Ṣé àgbà dáadáa kan a máa fi eku kan rẹ ọmọ méjì ni? Ṣùgbọ́n ó ti mọ̀ pé ọ̀tẹ̀ kò ní jẹ́ káwọn èèyàn ti wá ronú.
á máa fi eku náà tàn wọ́n títí tí wọ́n fi máa bẹ̀rẹ̀ ìjà àjàkú akátá. Á ṣẹ̀ṣẹ̀ wá fẹ́lòmíì léku tí wọ́n torí ẹ̀ jà. Bó bá fún ẹlòmíì léku náà, á ní òun kò fẹ́ dá ìjà sílẹ̀ lòun kò ṣe fẹ́ nìkankan nínú àwọn tó ń jà yìí. Ohun tí Buhari fẹ́ ṣe fún wọn rèé, nítorí ó ti mọ̀ pé wọn kò lè jagun kí wọ́n ṣẹ́gun. Tàbí báwo ni wọ́n ṣe fẹ́ ṣẹ́gun? Yorùbá ń lọ sógun, wọ́n ti pín ara wọn sí 6. Bọ́lá ń lọ pẹ̀lú àwọn ọmọ ogun tiẹ̀ lọ́tọ̀. Yẹmí ń lọ pẹ̀lú àwọn ọmọ ogun míì. Túndé lọ́mọ ogun tirẹ̀ lọ́tọ̀ o. Bẹ́ẹ̀ ni Kúnlé àti Káyọ̀dé ní tiwọn. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fẹ́ jagun yìí. Ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń gbà lọ. Wọn kò finú han ara wọn o. Wọn kò sọ irú ọgbọ́n táwọn fẹ́ dá láti ṣẹ́gun, tàbí ọ̀nà tí àwọn fẹ́ gbà láti kojú àwọn ọ̀tá. Kálukú wọn rò pé bí òun ti ń lọ yìí, òun nìkan lòun lè ṣẹ́gun. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé wọ́n ń lọ jagun yìí fún Yorùbá. Kálukú ń lọ jagun náà nítorí ohun tó máa rí kó lójú ogun ni. Báwo lèèyàn kan ṣe máa ṣe bẹ́ẹ̀ yẹn tí kò ní bógun ọ̀hún lọ? Ẹ jẹ́ ká yẹ àwọn èèyàn yìí wò. Ká wo ipò tí wọ́n wà nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Àkọ́kọ́ ni pé tó bá jẹ́ ọmọ Yorùbá ló wà ní ipò Buhari, tí Fúlàní jẹ igbákejì rẹ̀, tí Fúlàní tó ń ṣe igbákejì rẹ̀ yìí bá fi lè nawọ́ pé òun fẹ́ du ipò ààrẹ, kò sí Fúlàní tàbí Haúsá míì tó máa jáde nínú ẹgbẹ́ wọn mọ́. Wọ́n á sọ fún yín pé òfin ti sọ pé tí ààrẹ tàbí igbákejì ẹ̀ bá ti ní òun fẹ́ ṣe é, ẹlòmíì ò tún gbọ́dọ̀ jáde mọ́. Àwọn olóṣèlú wa mọ̀ o, wọ́n mọ̀ dáadáa. Ṣebí lójú wa níbí ni Buhari yìí jáde ní 2019 tó lóun máa ṣe ààrẹ lẹ́ẹ̀kejì. Ọmọ ẹgbẹ́ APC wo ni wọ́n gbà láàyè kó tún jáde? Ṣùgbọ́n lójú tàwa Yorùbá, àwa ti gbọ́n jù. Òpònú làwọn Haúsá Fúlàní. Bẹ́ẹ̀ bí wọ́n ṣe ya òpònú lójú wa tó yìí náà ni wọ́n fi ń kó wa lẹ́rú, tí wọ́n ń gba gbogbo ohun tá a ní lọ́wọ́ wa. Ipò tí Yẹmí wà kò jọ wá lójú. Gbogbo ọ̀nà láti fi fà á wálẹ̀ là ń ṣe. Nígbà tí a bá fà á wálẹ̀ tán, tí kinní náà kò bá bọ́ sí ẹnìkankan lọ́wọ́ láti ìran Yorùbá, nígbà náà la máa mọ̀ pé Yẹmí kọ́ la fà wálẹ̀, ara wa ni. Bọ́lá tó jáde pé òun ni ipò yìí tọ́ sí dandan, ǹjẹ́ òun tiẹ̀ rántí? Tàbí kí àwọn èèyàn tó ń tẹ̀lé ronú ìdí tí Buhari kò fi ṣe igbákejì ẹ̀ ní 2015. Ṣé ìdí náà ti kúrò níbẹ̀ ni? Buhari sọ pé òun ò lè mú Bọ́lá torí pé Mùsùlùmí méjì ò lè wà nílé ìjọba, kí ọ̀kan jẹ́ ààrẹ kí èkejì jẹ́ igbákejì ẹ̀. Ní báyìí, Bọ́lá kò tíì sọ pé òun kì í ṣe Mùsùlùmí. Tó bá sì fẹ́ dupò ààrẹ, dandan ni kó mú Mùsùlùmí míì láti ilẹ̀ Haúsá, torí Fúlàní kò ní gba Kìrìsìtẹ́nì kó ṣojú àwọn. Ṣé àwọn tí wọn ò gbà á láàyè nígbà yẹn, àsìkò yìí ni wọ́n máa gbà á láàyè? Tàbí kí là ń ṣe bí ẹni tí kò ní rònú sí i? Bí wọ́n bá fẹ́ dìbò yìí, tí Bọ́lá kó àwọn aṣojú láti Èkó àti Ọ̀ṣun, tí Yẹmí kó aṣojú láti Ògùn àti Oǹdó, tí Kúnlé jẹ́ àwọn aṣojú díẹ̀ gbà lógùn, tí Káyọ̀dé kó àwọn tèkìtì, tí gbogbo wọn pín ti Ọ̀yọ́ mọ́ ara wọn lọ́wọ́, ta ni ìbò tí wọ́n máa dì fún tó láti gbé e wọlé nínú wọn, nígbà tí kì í ṣe pé wọ́n ṣépè fún wa? Kí Yorùbá tó lọ síbi ìbò abẹ́lé APC ní Yorùbá ti jákulẹ̀. Nígbà tí ẹni 5 tàbí 8 báyìí bá gba ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ sógun kan náà, fúnra wọn ti ṣẹ́gun ara wọn. Kí ọ̀tá kàn tì wọ́n díẹ̀ kí wọ́n ṣubú kàngẹ̀rẹ̀ ni. Nínú gbogbo àwọn tó ń sáré kiri yìí, Yẹmí nìkan làwọn Haúsá Fúlàní yìí rí i pé ó lè rọ́wọ́ mú, nítorí nínú àwọn èèyàn tí wọ́n fẹ́ràn ẹ̀, bóyá nítorí ipò tó wà ní. Ìṣòro wà fún Buhari àtàwọn tí kò fẹ́ ẹ̀yà míì kó gbàjọba láti fọwọ́ tì í sẹ́yìn, torí kò ṣe kinní kan fún wọn. Ọ̀nà kan náà tí wọ́n lè fi ti Yẹmí sẹ́yìn ni kí wọ́n gbé àwọn alátakò ọmọ Yorùbá bíi tirẹ̀ dìde. Àwọn ló lè tì í ṣubú. Àwọn Fúlàní á kàn fọwọ́ kún un lásán ni.
ọ̀tẹ̀ ló fẹ́ tẹ Yorùbá rì yìí. Àfèmí làwọn olóṣèlú yìí fẹ́ fi bà ti ìran Yorùbá jẹ́. Ẹ̀yin àgbà tẹ́ ẹ bá sì lè bá wọn sọ̀rọ̀, ẹ tètè dá sí i báyìí. Ẹ má ní ẹ kò gbọ́ tàbí pé ẹ kò mọ̀ kí gbogbo ẹ̀ tó dojúrú o.